káàbọ̀ padà ojú abẹ ètò lójú abẹ àkàndọ́ra kòkó ló kọ́ mi ọ̀gbẹ́ni Olútáyọ̀ Fáṣínà ọ̀rọ̀ kan jáde lénìí nípa arákùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore tó jẹ́ òǹdíje dupò ààrẹ nínú ìdìbò tó wáyé lọ́dún 2019 àti eléyìí tó wáyé lọ́dún 2023 nípa pé ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò inú tá a mọ̀ sí DSS tí wọ́n ní kó dá padà owó bàbá Ìjẹ̀bú pé kó kó ọ̀rọ̀ ẹ̀ jẹ tóun wá sọ wípé láéláé òun ò lè kó jẹ. bẹ́ẹ̀ ni mo kí ara ilé ẹ̀kan sí ẹ̀rí Ọmọyẹlé Sowore ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni olùdíje olóṣèlú ni ṣùgbọ́n bíbí ọba tẹ̀ tí bí ọba wọ́ ẹni àbá ń wájú ọyẹ kó tó bàbá fún ni. yàtọ̀ sí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọ́jú orílẹ̀-èdè adúláwọ̀ tó gba ìgbẹ́ jù lágbàáyé orílẹ̀-èdè adúláwọ̀ tó yẹ pé òun làwọn òkìkí rẹ̀ kàn jù ààrẹ fúnra rẹ̀ gan yìí ṣe òpè ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọjọ́ olùsirò owó tó dáńtọ́ ọjọ́ tó ti fi ìlọ́ọ̀ lápá rí ó ṣe gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 6 síwájú gómìnà ìpínlẹ̀ Èkó sẹ́nítọ̀ òwòlé sẹ́nítọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́gẹ̀ kí Babangida tó di pé ìjọba alágbádá wọn fẹnu ẹ̀ kólẹ̀ gbogbo àwọn àṣeyọrí yìí ó tó ń tíyẹn fi mọ́ gbósùbà fágbà tí àìsàgbà tó lólé ayé rẹ̀ bó ṣe wù ú eyín nìkan wá kọ́ bọ́jẹ́ pé ààrẹ àná Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ti lóògbé báyìí ní Sowore bá lọ firú èdè bẹ́ẹ̀ pé ọ̀daràn àwọn olè ń jọba láì jẹ́ pé yẹn ń sẹ́yàmẹ̀yà ọmọ Nàìjíríà kò gbọdọ̀ kan sára sí rẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀ a lè máa pe àwọn adarí ṣàkíyèsí pé ẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n kì í ṣe pé máa pè ló kọ ìsọnù ó kọ tẹ́pọ́ tàbùkù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lórílẹ̀ àgbáláyé gbogbo ọmọ aláwọ̀ dúdú gbọmọ ilẹ̀ Nàìjíríà nírú ọkọ̀ tí Sowore pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tàbùkù rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí ń pa kí ìṣesí pé ọ̀rọ̀ tó sọ níbi pé takọ́nlẹ́jára yìí lójú ìwé ìròyìn rẹ̀ Sahara lọ tàn kọ́ ọbẹ̀ bíi pé fífẹ́ gbàlàfíà láyà ti dáàbò bo ẹ̀tọ́ rẹ̀ ni. bẹ́ẹ̀ni nínú ìtọ́ lèèyàn ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ o freedom of speech wà o ṣùgbọ́n ní gbèdéke. òun náà wà lọ ń tọ́ka sáwọn ẹ̀tọ́ kan pé ẹ̀tọ́ ọmọnìyàn ilẹ̀ adúláwọ̀ African Human Rights Treaties ó fààyè gbà wọn láti sọ bẹ́ẹ̀ ó ń tọ́ka sí ìgbésẹ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ pé wọ́n ń tẹ ọ̀tọ̀ lójúmọ́lẹ̀ o wọ́n ń kó ní papámọ́ra o gbogbo irú àwọn èdè báyìí àtọ̀rọ̀ báyìí àbùkù ọjọ́ ọ̀la ni president burúkú ni èèyàn ń fi ìpìlẹ̀ búburú lélẹ̀ ni. Ọmọyẹlé Sowore ò rí bẹ́ẹ̀ àtàwọn alátẹ̀lé ẹ̀ ò rí bẹ́ẹ̀ torí pé wọ́n ń kan sára sí i lórí ìtàkùn ayélujára wọ́n dẹ̀ ń sọ pé ọ̀kàrí bó ṣe yẹ kó máa rí nu n tó wá jẹ́ àbùkù bẹ̀rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tí wọ́n ń tẹ̀lé wọn kì í ṣe ìran Yorùbá àwọn ẹ̀yà tọ̀ ni tí wọ́n nígbàgbọ́ pé àwọn sáfẹ́ ṣàtakò sí ọmọ Yorùbá tó wà lórí àlẹ́ wọ́n sì rẹ́ nìkan láti lò eléyìí wá tó jábùkù ńlá torí pé àwọn bàbá wọn ní pé ẹ má bàgbà jẹ́ torí àìbá àmọ́ ìmọ̀ kan yẹn lọ́la tó bá rò pé òun ní dáa rẹ̀ tó bá dáa rẹ̀ ó lè jẹ́ àmọ́ secondary school ní ọmọ pẹ̀lú ọkọ̀ tí ó tọ́. àwọn nǹkan kan tiẹ̀ wá tún wà ńbẹ̀ débi pé ẹni ó bá rọ́ Ọmọyẹlé Sowore tẹ́lẹ̀ yọ mọ̀ wípé kò lè dáa rẹ̀ torí pé kò láwọn àmúyẹ tí èèyàn fi dáa rẹ̀ ẹni tó bá jẹ́ àgbàlagbà torí rẹ̀ nípò àgbà torí rẹ̀ nípò aṣíwájú lọ́jọ́ iwájú kì í ṣẹni tí ó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà tàbí tí ó máa tójú àgbà mọ́lẹ̀ tàbí tí ó máa bá ipò yẹn gangan jẹ́ tó sì ń wù ú ipò yẹn sì wù ú mi ò rí ipò ààrẹ gẹ́gẹ́ bí n tó wu Ọmọyẹlé Sowore lójú ìwòye tèmi mo kàn rí gẹ́gẹ́ bí ẹni tó kàn wá láti wá da nǹkan rú láti wá díje dupò. tàbí ẹni tó jẹ́ pé ròmí kan ń bẹ lábẹ́ odò tí ẹ pé tí ń lù fún. irọ́ èmi rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé tinú ẹ̀ ní í ṣe ó kàn fi ń gbókùn lásán ni kóun náà ó kàn lè ní nínú àkọọ́lẹ̀ ń gbé mo díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà rẹ̀ mo sì máa gbéná ojú àwọn ààrẹ. torí pé kò sí nǹkan tá à ń pè ní àlàkalẹ̀ tàbí structure tọ́mọyẹlé Sowore ṣe tó fi lè fi hàn pé èèyàn máa wọlé láti jẹ gómìnà gan kó tó jọ pé òun máa jà rẹ̀. ìpínlẹ̀ Ondo ẹ̀kọ́ máa jọ dupò gómìnà ní tí ó bá jà rẹ̀ lọ́la. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ondo èmi tiẹ̀ tún wá gbà níyànjú kan lọ́dún 2019 ní tọ́mọyẹlé Sowore bá mọ̀ pé òun fẹ́ jàre orílẹ̀-èdè yìí kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti bí state assembly tàbí kó bẹ̀rẹ̀ láti house of rep torí tó bá lọ sílé ìgbìmọ̀ asòfin nínú house of rep
at least gbogbo agbára tí ń sa Kọ́ lọ máa sà ń bẹ̀. kọ́ lọ máa sà ń Kọ́ lọ bẹ̀ máa fi jà fọ́mọ bóyá Nàìjíríà. bóyá wọ́n sọ wípé ó dá o ẹ jẹ́ ká pínwó kan o Kó ọmọ ní eléṣòwò rẹ bá pàápín. ní rárá o owó òlu ni ẹ má jẹ́ ká pín ìgbà náà látó mọ̀ kú serious Olóòótọ́ nù. kì í ṣe ẹni tó fẹ́ mú gígùn láti orí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kì í ṣe ipò ààrẹ orílẹ̀-èdè àwọn ìlú míì tó jẹ́ pé ẹ̀yà sí mẹ́ńbẹ̀ ẹ̀yà kan péré ni orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀yà tó pọ̀ ìlépa ẹ̀yà kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn Bẹ́ẹ̀ni. kì í ṣe kò ní structure láwọn ẹ̀yà kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí kò ní structure ní state kò láwọn gómìnà kò láwọn tí ń díje dupò gómìnà Ọlọ́mọlé lábẹ́ aṣòfin. ẹgbẹ́ òṣèlú kan náà kò sọ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kò sọ ọmọ tó fẹ́ wọlé sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin kò sí àwọn tó fẹ́ wọlé sí state of assembly kò sáwọn tó ń díje dupò kánsílọ̀ àbí ti ipò alága ìjọba àbílẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé kò ní structure èèyàn tó kàn fẹ́ ṣeré lọ síbi nǹkan ni pé ẹja lọ síbẹ̀ ká lọ bá wọn tí dàrú ń fẹ́ràn járan ọbẹ̀. tí ń fẹnu járan Gbogbo ọbẹ̀ ìta ń sọ yìí à ń wò ní abala bàbá mi ìyá mi ni o. bẹ́ẹ̀ ni Abala pé moral aspect yẹ ìwọ ọmọlúwàbí là ń wò yìí. Abala àwọ̀ ọ̀daràn bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni Láti máa fi ó kọ àbùkù pé yẹn gan tí láti èsà mọ rẹ̀ láti mọ pé ààrẹ gan lọ́daràn lọ́daràn ó jẹ́ nǹkan ó tó lè àpò thief in power. mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí ìkan nínú àwọn ọ̀gá àgbà ọlọ́pàá tí wọ́n ti ń bá sọ̀rọ̀ tó ti ń sọ tó ti ń le pọnpọn mọ́ wọn tó ń pè wọ́n ní olè làwọn tó wà níjọba tó bá fẹ́ jẹ́ olùrànlọ́wọ́ inspector general of police kò yẹ kó jẹ́ inspector general of police tó wà ń bẹ̀ illegally ṣé inspector general of police kankan déédéé pé rẹ̀ ní inspector general of police láì ṣe wípé ààrẹ fi kalẹ̀ láì ṣe báwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà yẹ̀ wò wọ́n ní pé ó dáa náà ilé ìtọ́sípò àti pàápàá ṣe é ṣe pé ẹni yẹn ti gbàgbéga dé àyè kan. Àbí ọkọ̀ ọwọ́ láti ilé rẹ̀ lọ́dọ̀ IG ni. kò yé mi tó fi ń pè ní illegal inspector general of police mo ṣe ìkìlọ̀ kan fọ́mọ Yẹlé Sowore lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ìtàkùn ayélujára náà níbi tó ti ń pe ọ̀gá Múyìwá Adéjọbí tó jẹ́ alukoro àná tó ń pè lóríṣiríṣi orúkọ tó ń sọ pé kí iléeṣẹ́ ọlọ́pàá ó yọ kúrò ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá gbé Múyìwá Adéjọbí kúrò níbẹ̀ gbé lọ sí ìpínlẹ̀ Delta ó tún bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lù wọ́n ti yọ lágbájá lọ yẹ̀ ń bẹ̀ kódà wọ́n sì fún lókun ni ìgbéga ni láti ASP ó lọ sí DSP. kò sẹ́ni tí ò wá mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n máa ń gbé wọn láti ibìkan sí ibìkan. Frank Mbati ń bẹ́ ń bẹ̀ tó fẹ́ lo bí ó lò ń gbọ́ gbàgbéga ó di DIG ó di DIG ní lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni wọn è kú sípò alukoro iléeṣẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ni náà ṣe bí ó wá ṣiṣẹ́ ni wọ́n dẹ̀ ti rí i pé iṣẹ́ tó ṣe yìí ó ti tó wá lọ sí iṣẹ́ ń bò mí. ó ti wà nípínlẹ̀ Ògùn rí Múyìwá Adéjọbí. bẹ́ẹ̀ni ó ti wà nípínlẹ̀ Ògùn rí. bẹ́ẹ̀ni láti ìpínlẹ̀ Ògùn náà ti mú un àwọn Èkó ti sọ pé ọmọ yìí mà wúlò ọmọ yìí mà mọṣẹ́ ẹ̀ ṣe dáadáa o ẹ mà jọ́bọ̀ lẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Èkó níjọba àpapọ̀ ti rí iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ti rí pé ọmọ ìgbọ́n sásá bí asarun mùsèmùsè ẹ̀dá mùsèmùsè jà àwọn ẹgbẹ́ ẹ̀ lọ ẹjọ́ ọmọ bọ̀ níjọba ìpínlẹ̀ tó wà nìkan ò tó ìjọba àpapọ̀ láti ní kí lè yàn àṣìf tí Múyìwá Adéjọbí ò tí àṣìf kí ni ìdí tí ọmọ Yẹlé Sowore fi kórìíra rẹ̀ kí ló ṣe fọmọ Yẹlé Sowore nínú ọ̀rọ̀ tí ọmọ Yẹlé Sowore sọ jáde ó jẹ́ kó yé wa wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ń gbé ìgbà kan tó ń jà fún ẹ̀tọ́ nígbà tó ń wà nílé ẹ̀kọ́ gíga wọ́n mú òun wọ́n ṣe gbá ìbéèrè mi ni pé sáwọn tó mú ń gbà náà ló tún wà ń bẹ̀ ní ìsìn. ní ìsìn àbí wọ́n wà ń bẹ̀ títí láéláé. ṣiṣẹ́ tí wọ́n ń ṣe ńgbà náà ni wọ́n ń ṣe ní ìsìn. ìwà àbàjẹ́ tó bá wù ú bìtà mí. ṣépò tó ń wà nígbà náà ló wà ní ìsìn and again sí iléeṣẹ́ ọlọ́pàá déédéé máa arrest èèyàn láì sí nǹkan kan tí èèyàn ṣe. kò ṣeé ṣe o kò ṣeé ṣe. so àǹfààní tí wọ́n sì ń fún yìí. bẹ́ẹ̀ni. ìgbà tó òrùn wà ló yẹ kéèyàn sásọ o. bẹ́ẹ̀ni. torí àgbà àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó yẹ kán gbà mọ̀ràn lónìí wọn ò gbà ní mọ̀ràn. ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ tán mú ṣáṣájò ń lọ wọn ò sí lókè ìpẹ̀ mọ́ tí wọ́n nígbàgbọ́ pé àwọn ń jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìgbà tíjọ́ bá yọ ọmọlúwàbí ni mò ń kó lójú agbo àwọn tí wọ́n ń kọrin máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn fọmọ Yẹlé Sowore lóòótọ́ kò sígbà kankan tí yọ̀ọ̀dá fẹ́ dá o torí pé ẹ̀dá kan ọmọlá àìsọ pé ìgbà tó bá burú tán nìkan ni yóò kù iléeṣẹ́ ọlọ́pàá náà ti ń wò ó gẹ́gẹ́ bí aṣẹ̀mọ́lù wọn ò dẹ̀ rí gẹ́gẹ́ bí aṣẹ̀mọ́lù kò tí ì ṣe nǹkan tí wọ́n ó fi mú tàbí tí wọ́n kà sí lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sùn ní ilé tó sì ń ṣẹlẹ̀ yìí possibly wọ́n lè gbé ẹjọ́ dìde against ẹ̀ wípé ó pe ààrẹ ní ọ̀daràn ó dẹ̀ pé olè kí lọ́jà ìwọ̀ ọ̀daràn wo ló wù kan sọ pé kó wá defend ẹ̀ nílé ẹjọ́ to the best of my understanding. So now ọmọ Yẹlé Sowore ó ń tọ́ka sí 1993 1996 2019. nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n fi páńpẹ́ òfin gbé ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan ó lẹ́jọ́ kan tí ń jẹ́ lọ́wọ́ wọ́n tún wá rí pẹ́jọ́ míì tún wà wọ́n fàǹfààní gbogbo ohun tó ń sọ tó dúró gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá bá rí pé lóòótọ́ ni àwọn agbófinró kì í mú ọ̀daràn ilé ẹjọ́
wọn ò mú nílé ìjọsìn ṣùgbọ́n tí ọ̀daràn bá wà nílé ìjọsìn àbọ̀ wà nílé ẹjọ́ ọlọ́gbọ́n àgbà tí tó bá yẹ pé òun ni ẹni tí ń wá èèyàn ọ̀daràn fún yìí ló bá ṣẹ̀ tó sọ fọlọ́pàá pé òun ti mọ̀ pé ń bẹ ń chọ́ọ̀chì ṣé ọlọ́pàá ó dijú wọn ó jẹ́ ọlọ́ ń chọ́ọ̀chì náà ni bọ́jẹ̀ ta chọ́ọ̀chì wọn ó ti dúró dé tí wọ́n bá mú nílé ẹjọ́ wọ́n dúró dé lẹ́yìn ilé ẹjọ́ ni tí wọ́n dẹ̀ dúró mú kò sí tí ò bófin mi lórí irú yẹn gbogbo tí ń tọ́ka sí kò tó ní àkàwéwọ́ bí kò sí pé kó gbé ìwà ọmọ lamẹ́ríkà àwọn activist wà ń bẹ̀. bẹ́ẹ̀ kò sí orílẹ̀-èdè tí ò sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. ṣùgbọ́n ó ní ọ̀nà tí wọ́n máa gbà jà kí wọ́n má jẹ́ kí ìwà alàgàmọ̀sà kó má ti hàn rí. torí ìwà tèmi rí lọ́wọ́ Ọmọyẹlé Sowore ìgbéraga kan. àtàìmọ̀ tó tọ́. àti pé ká nígbàgbọ́ wípé alágbára lórí gbogbo nǹkan. mọ́sàbọ̀dọ̀ máa sọ̀rọ̀. sòfà àti kámẹ́rà bá ti wà lójú ẹ̀ báyìí he can say anything. kò sí tí tó bá lẹ́nu tí ò ní sọ. ó dẹ̀ fọkàn sí pé kò sí nǹkan tíjọba fẹ́ ṣe fóun. torí pé àwọn kan wà lẹ́yìn rẹ̀ tí wọ́n máa pariwo pé ẹ lè ṣe nǹkan kan fún ẹ lè ṣe nǹkan kan fún. ṣùgbọ́n gbà tí wọ́n mú ń jò ní ó yẹ kóun náà ó ro àròjinlẹ̀. gbogbo àwọn tí ń pariwo lẹ́yìn o kò sẹ́ni tó jókòó síbẹ̀ dé o. ìyẹn wo gbogbo àwọn dírámà oríṣiríṣi tó fà ní kóòtù gan. ń bá ṣẹjọ́ yóò máa pariwo yóò máa sọ̀rọ̀ tí ó well kálukú ni ó ní ìwà tí ó ń hù. tó jẹ́ àdámọ́. tàbí tó jẹ́ àpilẹ̀rọ fúnra lára ẹni. orí pé ọ̀tọ̀ ni kó bí ó bíyàn ọ̀tọ̀ ni kéèyàn ó bíyàn bá tún rẹ̀ bí ó tún rẹ̀ ẹ̀rọ nìyẹn. wọ́n lè bíyàn dáadáa kéèyàn ó tún rẹ̀ ẹ̀rọ sí nǹkan tí ó dáa wọ́n lè bíyàn kó má dáa tó kéèyàn ó tún rẹ̀ ẹ̀rọ sí dáadáa. kálukú wa ni ó níwà tí wọ́n tó jẹ́ àdámọ́ àti ànímọ́ àti àgbélẹ̀rọ tiẹ̀. ìmọ̀ràn náà láàfún Ọmọyẹlé Sowore. bẹ́ẹ̀ni ìmọ̀ràn tá a fún kì í ṣe ìmọ̀ràn tí yọ gbà torí pé ẹni àkísà tó ti ṣe tán orí àtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró. bẹ́ẹ̀ ni bájá ó bá sì sọnù kò ní gbọ́fẹ̀ẹ́ eléyìí tí wọ́n táwọn DSS ń sọ fún pé kó tender apology àbí kó retract ọ̀rọ̀ tó sọ àpọ́nlé ńlá ni o oore ọ̀fẹ́ ńlá tó jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló tọ́ sí àti pàápàá náà ìjọba kì í déédéé mú èèyàn ó ṣàṣìṣe ó ṣàṣìṣọ wọ́n sọ pé kó lọ dá padà pé kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n lè sọ pé kó sọ́nù ìwé ìròyìn wọ́n wá sọ pé kó lọ sọ́nù ìwé ìròyìn míì wọ́n nínú ojú ìwé ìròyìn tiẹ̀ gangan àtọ́jú òpó tiẹ̀ lórí ìtàkùn ayélujára náà ni kò ti tọrọ àforíjì ilé yìí ò tí ì burú jù ó dáa lánàá o mo sọ wípé ààrẹ rí báyìí o àsìkò bínú ni o káàrí ó foríjì mi ní sọrú ẹ̀ mọ́ ó túmọ̀ sí pé yóò tún padà sọrú ẹ̀ ní láti máa sọ fún DSS pé ẹ̀yin kọ́ lẹ́ kọ́ mi nítorí yẹ kí n ṣe tàbí kí n ṣe nǹkan báyìí ó túmọ̀ sí pọ́ mọ̀ọ́mọ̀ ni àwọn ọlọ́pàá ń bá a sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́pàá ń sọ fún pé I'm not talking to you don't tell me to stop don't tell me to ṣe kíní kan mọ́ wò pé sórílẹ̀-èdè Nàìjíríà náà lélẹ̀ wa orílẹ̀-èdè wọn ti dáa o. àwọn tá a dẹ̀ ń sọ yìí wọ́n ń lọ sí Amẹ́ríkà o bẹ́ẹ̀ni wọ́n ń fọwọ́ wọn síbi ọwọ́ yẹ kó gbé. ó ń pèrè ní citizens orílẹ̀-èdè Amẹ́ríkà ẹbí lè rè so kọjá ayé ẹ̀ láti Amẹ́ríkà ìjọ lè lọ fèsì Donald Trump báyìí. kò tó bẹ́ẹ̀ kò lè fèsì ọlọ́pàá kónkóró l'Amẹ́ríkà àtọlọ́pàá àpẹẹrẹ ọlọ́pàá l'Amẹ́ríkà àti gbangba kankan náà ní fálù wọn ní ẹjọ́ ni. n tẹ́ wọn lè practice lókè òkun náà lè practice nílùú onílùú náà wọ́n á practice ẹ̀ nílẹ̀ wa àwọn dẹ̀ ń sọ pé àwọn fẹ́ mú nǹkan tó bàjẹ́ àwọn fẹ́ mú tọ́ bó o ní o ṣe tọ́ bó o ló ṣe fẹ́ tọ́. Amẹ́ríkà wù wọ́n gbé torí pé bẹ́ẹ̀ dáa ṣùgbọ́n ọ̀nà tó gbà dáa wọn ò ní káwo wọn ò ní jẹ́ káwo orin bẹ̀ òpó mọ́kà má róró. àwọn èèyàn kan kọ́ ló tún ṣe ni now gbogbo àwọn eléyìí tó ń sọ tó ń pè wọ́n nígbà tó ń pè wọ́n láwo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí káàkiri ni wọ́n ṣe ń tó ju tàwọn olórí wa lọ ṣùgbọ́n tẹ́nìkan kò fi bí wọ́n torí pé àárí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n dáa jù wá lọ so ó jẹ́ nǹkan tó bá yàn lọ́kàn jẹ́ bọ́mọyẹlé ṣe ń sọ̀rọ̀ nítorí pé ó pèrè ládarí tàbí ó fẹ́ máa ṣiṣẹ́ adarí ló jẹ́ kó máa dùn yàn tó bá jẹ́ èèyàn kan lásán ni kò sẹ́ni tí ó sọ wọn kan pa ẹ̀. ẹbí ìpájà ń gbóni. ìwọ tó ń gbé gbèsè tó ń sapá tó sọ pé ó fẹ́ di ààrẹ kó tiẹ̀ jẹ́ pé wọ́n gangan mọ̀ lápò ààrẹ ọmọ nínú ààrẹ pé ààrẹ kọ́ ààrẹ ni. àfi tí ìbá sàrẹ Nàìjíríà. tí ìbá sàrẹ Nàìjíríà ló kù tó bá fẹ́ já ààrẹ ẹgbẹ́ inú ìlú wọn bíi ìjọ kìnínní kan àbí the association of ẹsẹ̀ odò ìlàjẹ. àkàndá ọ̀rọ̀ Awíkonko wẹ́ẹ́ ó lè dàbí àwàdà kì í sọ̀rọ̀ àwàdà o ṣe rí ní tí wọ́n ń pè ní Yorùbá ìwọ ọmọlúwàbí gbọ́dọ̀ kún wà wá kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ freedom of speech freedom of movement freedom of this freedom of that gbogbo ẹ̀ náà ló lòdì wọn ṣàgbàgbé nípa cyber crime ṣàgbàgbé nípa slander àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn lè gbójú bóyá lóòótọ́ ṣùgbọ́n bí Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yìnkùlé ojó ni wọ́n ru òkú akín gbà
ẹ̀kúlé ojó ni wọ́n rò kó akin nígbà irọ́ ẹ mú àáké ni ẹ mú wá àdá ni ẹ mú wá ìwọ wá ń gbọ́nu ilé ẹ pé ìjà wọn fẹ́ lọ jà o ńlọrùn ẹrù o ẹni tí ò ní bá mi mú kì í sínwín ẹni tí ò ní ya imégbó ẹ̀yìn kò wà nù ilé ẹ̀ gbogbo àwọn tó pariwo àdáni nǹkan òkú wọn wọ́n wà máa gbé kọjá inú ilé náà ló tún ti máa gbọ́ pé lẹ́nu sìn ó ti àjọ lọ ní pé ìṣẹ́jú mélòó kọ́lọ̀ wọn ṣàánú ẹ̀dá gbogbo ntábàwù kárò pa jẹ́ ipòkípò tó wù kárò pa wà agbára yóò wù kárò pa ní lọ́wọ́ ẹ jẹ́ àrọ̀ra ṣe o ilẹ̀ ń yọ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dáa jù wá lọ tọ́mọ̀ wí jù wá lọ tọ́mọ̀ sọ jù wá lọ tọ́mọ̀ ṣe jù wá lọ tọ́mọ̀ tò jù wá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ pa wọn mẹ̀tọ́ inú sàárè wọn ti ń lo ẹ̀tọ́ wọn àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ gbogbo alágbára yìí ẹ̀já sí mẹ́dọ̀ wẹ́ ẹ̀já tó yẹ̀ bá lórí eléyìí pẹ̀lú ògo Ọlọ́run á tún láǹfààní àti tún pàdé Akandọ̀rọ̀ Awíkonko ló kọ mi lẹ́ẹ̀kan sí. Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ́ mi ò tí ì pa akọ mi dà ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti sí wa. ó dìgbà kan náà.